nẹ́tíwọ̀kì yìí ò dáa ní o nẹ́tíwọ̀kì ò dáa ní o wọ́n ní 1 2 3 4 àbáwọ̀ ló ní ká fáwọn èèyàn wọ́n ní kí n fẹ́yàn mẹ́rin tó bá wù mí méjì náà fún mi sí mo ló kù méjì pé tán fún wa tẹ́lẹ̀ kù méjì wọ́n ní ìwà lè máa pé àwọn èèyàn pé lágbájá wàá gba nǹkan báyìí wàá gba nǹkan báyìí wàá gba nǹkan báyìí náà ni wípé màá béèrè ni kò rẹ̀ sí béèrè tí mo fẹ́ béèrè náà ni pé tó bá ti pè wọlé 081 36 12 33 ẹ mọ̀ pé yẹn 090 20 17 19 99 090 20 17 19 99 nọ́mbà tá a máa pè ònìyàn tá a bá ti pe nọ́mbà yẹn wàá sọ̀rọ̀ nípa àbáwá Suleiman Lawal kì í ṣe pé tá a bá parí program bẹ́ẹ̀ ṣe ń pè mí lánàá nígbà tá a parí program tán pé ìbí náà fẹ́ sọ̀rọ̀ pa bàbá rárá o tó yẹ rẹ́ kí ètè fìyẹn síwájú tó bá fẹ́ pé ètè máa pè ó wà ń bí 090 20 17 19 99 ọ̀sẹ̀ lórí mẹ́ta ni mo fẹ́ fún àwọn èèyàn ní mẹ́rin ni 1 2 3 4 àwọn tá a promise àti sẹ́ndì wọn àti sẹ́ndì ẹ̀ sí wọn àwọn Òṣogbo ó ti gbà ìyá ẹ̀ náà àti bá sẹ́ndì ẹ̀ sí Èkó tó ní ká bá wọn sẹ́ndì ẹ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n pè wọ́n tó bá tí mọ̀ọ́sẹ̀ tó ń pè ní lórí mẹ́ta ọ̀sẹ̀ lórí mẹ́ta tí àbáwá Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ òun ní tó bá ti bó ṣe wáyé tó bá ti pè wọlé tó bá ti dọ́dọ̀ ẹ̀ wàá fi epo pupa wàá fi para tó bá ti fi epo pupa tó bá ti fi para wàá lo kẹ̀kẹ́ kan fọ́jọ́ kan ọ̀sẹ̀ kan kẹ̀kẹ́ fọ́jọ́ kan tó bá ti fi epo para wàá máa ṣàdúrà pé gbogbo wọn tó wà lára mi mo wẹ̀ ẹ́ dànù lónìí òun ni àbáwá Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ àwọn náà ṣe wọ́n ní ká fún àwọn èèyàn ni bàbá ti dé ẹ̀bùn tí bàbá mú bọ̀ fáwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ wa òun ní wọ́n ní ká fáwọn èèyàn báwa tí wọ́n fẹ́ fáwọn èèyàn rẹ̀ pé wàá pè tó bá ti pè orúkọ mi lágbájá láti ìlú báyìí òun ni mo ti ń pè nǹkan tí mo lè sọ nípa àbáwá Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ òun ní o wàá sọ tó bá ti sọ àfọ̀n ẹ̀mí ọ̀sẹ̀ àṣẹ̀ǹdẹ̀ ṣe wọlé sanwó mọ́tò sí wọn náà ti rí òun ní ọ̀sẹ̀ tó ń pè ní ọ̀sẹ̀ olórí mẹ́ta òun ní fẹ́yàn mẹ́rin àbí kí wọ́n máa share ẹ̀ tó bá share àná mo promise mo ní ẹni tó bá share program yìí jù mo ní màá fún un ṣùgbọ́n mi ò rí èèyàn kan tó share ẹ̀ èèyàn mẹ́rin ló share mi ìrọ̀lẹ́ fún yàn ṣùgbọ́n tó bá pè wọlé 090 20 17 19 99 tó bá ti lè pè wọlé mo pè wọlé o láti ìlú báyìí mo ti ń pè ọtí láǹfààní láti gba ọ̀sẹ̀ olórí mẹ́ta ọ̀sẹ̀ olórí mẹ́ta bá ń sọ ní èèyàn mẹ́rin olóòjì àǹfààní rẹ̀ ó ní ìkànnì fún èèyàn mẹ́rin ìwọ tó ń fọ́lù wa bọ́ sí ń fọ́lù wọn ṣeun bọ́ sí ńlá gẹ́gẹ́ bá mi láìkì prógrámù ẹ máa bá mi share ẹ kó tẹ àwọn èèyàn lọ́wọ́ pé a ṣe give away fún àwọn olólùfẹ́ wa give away fáwọn olólùfẹ́ wa ni tó bá ti pè wọlé automatic máa fún ẹ ó ní automatic ni máa fún ẹ iṣẹ́ wo ni ọ̀sẹ̀ yìí iṣẹ́ wo ló ń ṣiṣẹ́ fún ìwọ tí ọmọ wípé ọ̀nà ti dàrú wípé nǹkan ò jọra wọn mọ́ wípé àbọ̀ lọ́sẹ̀ iṣẹ́ wà dáhùn lára ẹ ọ̀sẹ̀ téèyàn máa lò ní ọ̀sẹ̀ olórí mẹ́ta ni àbáwá Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn ti ń pè wọlé a máa gbé òun ní ọ̀sẹ̀ olórí mẹ́ta tí a ń sọ òun ní 090 20 17 19 99 a máa dá àwọn èèyàn lóhùn sí kábọ̀ nǹkan tí àwọn èèyàn tí wọ́n fẹ́ sọ nípa àbáwá Suleiman Lawal Ẹgbẹ́jú irú èèyàn wo ni wọ́n jẹ́ àwọn kan tiẹ̀ pè mí lónìí tó dúpẹ́ lọ́wọ́ mi wípé in fact èèyàn mẹ́rin ni àfáà pè mí pásítọ̀ pè mí oníṣẹ̀ṣe pè mí wọ́n ní iṣẹ́ yìí làwọn ń ṣe táwọn fi ń tú àwọn èèyàn kalẹ̀ wípé tí bàbá wa tí wọ́n ń sọ jáde wípé àwọn ń ṣe àwọn ilẹ̀ tó ń ta fáwọn èèyàn mo ní ẹ jẹ́ olóòótọ́ ṣùgbọ́n ẹ fi ẹ̀mí ìmoore náà ẹ lọ fi hàn fún bàbá wa Onid lọ sí Ògbómọ̀ṣọ́ wà bá àbá wa ọ̀sẹ̀ olórí mẹ́ta tá a sọ òun ní àṣọpá ń tọ́ sí àṣọpá à ń ta o bàbá wa ló ń ta o ṣùgbọ́n wọ́n ní ká fi ṣe give away fáwọn èèyàn ẹni tó bá ti pè wọlé ẹ ká kọ́kọ́ gbé pé ẹnìyẹn ti cut á gbé pé ẹni tó bá ti pè wọlé nìsín 090 20 17 19 99 ọ̀sẹ̀ olórí mẹ́ta òun ní ọba ẹgbẹ́ ìgbà tí bàbá wa sọ 60,000 láì fi tọrọ 60,000 mẹ́rin èlé nù tí ọ̀nà ti rí báyìí 60,000 ní 60,000 ní ẹ̀tọ́ náà bá ti dàrú ìwọ́n jẹ́ńjẹ́ lójú oorun ni oníbàálòpọ̀ ojú oorun ni àbí ìwọ́n fẹ́ gba kọ́ńtrátì kan
ọ̀nà ẹ̀ wá Yorùbá dẹ́n tó bá daṣọ fún ni tọrùn ẹ̀ láwọn kan wò ẹni tó gbé ẹsẹ̀ jáde tó ṣe ẹ̀yin náà wò ó mo máa sọ màá ní ẹni tó bá ń so oògùn kalẹ̀ tó ní ẹ̀hún fún ẹni kìíní kọ́kọ́ wò ó ẹni tó fún ẹlẹ́yọ̀nú sóò gangan rí yọnu ẹni tó fún ẹni ẹsẹ̀ sólẹ̀ òun jẹ́ òun gangan lówó lọ́wọ́ ìwọ́n tó bá d'Ògbómọ̀ṣọ́ wàá mọ irú èèyàn tí bàbá wa Suleiman Lawal tó jẹ́ ẹni tó ẹsẹ̀ travel dé tí ẹni tí ò lówó lọ́wọ́ ẹni tó náà ò yọnu sí so lè travel ni kì í ṣe by road o by plane ni o òun ní ọ̀sẹ̀ tá ń sọ òun ní ọ̀sẹ̀ tá ń sọ òun ní ìwọ náà lè rà bóyá kò àǹfààní yẹn ò yọ fún wọn ó náà èrò kó bẹ́ẹ̀ gbé àfẹ́ fún yàn ó yá ẹ máa pè wọlé ó náà èrò 20 17 19 99 ìwọ náà kọ́mẹ̀ntì ìwọ náà lè kọ́mẹ̀ntì tó bá kọ́mẹ̀ntì ẹ bá wà òkè mo lè fún ẹ ṣíà ẹ ká bẹ́ẹ̀ nìyí kó bọ́dà pé àfẹ́ gbé ẹ̀yin náà fẹ́ tí kalẹ̀ ẹ ká gbọ̀n kan tẹ́ nìyí tó fẹ́ sọ. Hello. Ẹ kú ọ̀rẹ́ láti ìlú rẹ ti ń pè wá. Láti Ògbómọ̀ṣọ́ lẹ ti ń pè. Láti Randa Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ó dáa ṣé ẹ mọ bàbá wa Suleiman ẹ mọ Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́. Ẹ mọ̀ wọ́n dáadáa. Irú èèyàn wo ni wọ́n jẹ́? Wọ́n jẹ́ nípa sí tó kó ìyàmọ́ra tó jẹ́ sí wọn fẹ́ sí kankan pamọ́ fún yàn. Wọ́n fẹ́ sí kankan pamọ́ fún ẹ̀dẹ̀ kankan wọ́n ẹ̀dẹ̀ kí yàn jẹ́ ẹ̀dẹ̀bọ̀dì. Láì ní gbà kankan lọ́wọ́ ẹ̀dẹ̀ kankan. Tó wọn iṣẹ́ ni tó máa ń dọwọ́ bù nǹkan wọ́n dọwọ́ bù ìmọ̀ àdábà mọ̀. Ìmọ̀ tí wọ́n mọ̀ ní ìdọwọ́ bò wọ́n jẹ́ kí ara wọ́n jẹ́ kí lè mú wọ́n jẹ́ kó jẹ́ àǹfààní rẹ̀. Wọ́n jẹ́ búra wọ́n á búra pẹ̀lú tábà ní gbogbo táwọn nílẹ̀ àwọn fi lè lọ́jọ́ sí. Láyọ̀ kankan kúrò bẹ́ẹ̀. Láyọ̀ kankan kúrò bẹ́ẹ̀. Láyọ̀ kankan bẹ́ẹ̀. Wọ́n lè kí ẹ̀ bóyá ìjọba tó fẹ́ lọ́wọ́ fi gbọ́ kò kà wọ́n. Ọ̀dà ẹ ṣeun ọ̀dà ẹ ṣeun ṣé ẹ fọ́lọ̀ wa YouTube ẹ fọ́lọ̀ wa ní Facebook. Ẹni Randa lẹ ti ń pè l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá ti d'Ógbómọ̀ṣọ́ lọ́la ẹ lọ sọ́dọ̀ wọn ẹ lọ sí ọ̀dọ̀ ṣé ẹ mọ́lé wọn nígbà tí dáhùn yẹn lóhùn. Rárá Òkè Owódé kì í ṣe ọ́fíìsì Òkè Owódé ẹ sọ fọlọ́kadà ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ torí pé ìwà l'Ógbómọ̀ṣọ́ ni o kí ẹ lọ sọ́dọ̀ wọn tẹ́ bá ti wá dọ́dọ̀ wọn ẹ béèrè àfà Jamiu tẹ́ bá ti rí àfà Jamiu ẹni látọ̀dọ̀ ọmọ ọba nígbà tí ẹni mo ní kẹ́rí bàbá pé mo ní kán fún yín ní ọ̀sẹ̀ olóru mẹ́ta tẹ́ bá ti dé bẹ́ẹ̀ ẹ pè mí kí n bá wọn sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí ṣé ti gbọ́ màá bá wọn sọ̀rọ̀ ẹ rí bàbá ẹ̀ dẹ̀ gbọ́sẹ̀ olóru mẹ́ta màá tún ní kán fún yín ní nǹkan mi torí pé tí ẹ pè láti Ògbómọ̀ṣọ́. Ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun adúpẹ́ àfà Jamiu ẹ béèrè àfà Jamiu tó yẹ lè mọ ètò rí wọn ẹ béèrè àfà Jamiu àbíkẹ́ béèrè PA ẹni látọ̀dọ̀ nígbà tí ọmọba ẹ ṣeun adúpẹ́ ṣé ti gbọ́ àtògbómọ̀ṣọ́ ń lẹ́nu yẹn ń ló ṣe kí ni ń ló ti pè ó ti ẹ̀yìn sì fún un á fún l'opportunity wípé kó máa lọ sọ́dọ̀ bàbá wa Suleiman Lawal kó máa lọ bẹ̀ dàrẹ́ẹ̀tì kó o tún lọ sóríire lọ́dọ̀ wọn torí ẹ̀ la fi gbé ètò yìí kalẹ̀ wípé ká máa fi ẹ̀mí ìmoore ká máa fi hàn mẹ́rin yẹn ò tí ì kúrò ẹlòmíì tó ti pè ẹlòmíì ti pè é ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. Hello. Hello ẹ kú ọlọ́run. Ẹ kú ọ̀rẹ́. Yes láti ìlú wo lẹ ti ń pè wá. Láti Èkó nìyà. Láti Èkó. Bẹ́ẹ̀ni. Ọlọ́sìn kí lẹ lè sọ nípa Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ kí lẹ lè sọ pa wọn. Àbá dáadáa ni o. Lára àwọn sẹ́tọ̀ fílà àti ìgbà rẹ̀ níbẹ̀ àbábẹ̀. Ṣé lára sẹ́tọ̀ fílẹ̀ ẹ ti ṣe rí? Bẹ́ẹ̀ni àdébábẹ̀. Ẹ̀dẹ̀ bá iṣẹ́ wo lẹ ṣe rí tẹ̀dẹ̀ bá bẹ̀? Iṣẹ́ bíi àwọn ẹ̀yọ́nú.
èwo náà àwọn ẹ̀yọ́nú sẹ́yọ́nú onírèké lẹ́sẹ̀ ni àbí onírèké rẹ pé àjẹkùrèké. àjẹtúrèké ẹgbẹ́ ó dẹ̀ rí bẹ́ẹ̀. ṣé kìí ṣe wípé a fún yín lówó pé kẹ́ pè wọlé kẹ́ sọ̀rọ̀ ń pa bàbá dáadáa. mi ò rí rí o mi ò gbọ́ náà gbọ́ mi ò rí rí. mi ò rí rí ọmọ lórí rí. Èkó mọ̀ ń gbé. Èkó lẹ ń gbé. Èkó ló ń gbé ọmọ. ẹ fọwọ́ bàbá sọ̀yà wípé Alhaji Suleiman Lawal pé èèyàn dáadáa ni wọ́n ẹ fọwọ́ wọn sọ̀yà. bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ ṣe wà dúpẹ́ ṣé ẹni kan tí màá ní kẹ́ ṣe ọjọ́ tàbí oṣù òdìbò ló súnmọ́ yín. Ìkòròdú mọ̀ ń gbé. Ṣùgbọ́n ọjọ́ ta páàkì tẹ́tí lọ máa gba ọṣẹ olóòrùn mẹ́ta tá a fẹ́ sẹ́ǹdì sí ọjọ́ ta àbí oṣù òdì ni. Ok, ọjọ́ wo ni màá lọ gbà? A máa sẹ́ǹdì ẹ̀ lọ́la tó bá ti wà ń páàkì dírẹ́bà máa pè yín. Ok, nọ́mbà mi lè lò. ẹ̀yà nọ́mbà yìí lórí WhatsApp kẹ́ wá sọ wípé ẹ̀yin òun ni ẹ̀wọ̀n ènìyàn ṣe olóòrùn mẹ́ta. Gbẹ̀gà lórúkọ mi láti Ìkòròdú. Láti Ìkòròdú ọ̀dà kò sí wàhálà ẹ ṣe wà dúpẹ́ o ẹ ṣe o ọ̀sẹ̀ sí ara máa pè é láàárọ̀ látàbá ti sẹ́ńdì ọ̀dẹ́bà máa pè é ẹ ti jàǹfààní ẹni yẹn ti jẹ àǹfààní àbáwọ̀ Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ẹ jàǹfààní ọ̀sẹ̀ olóòrùn mẹ́ta ẹ ká tún gbọ́ ẹ ká gbé ẹni yìí náà. Hello ẹ kú ọ̀lẹ́ láti ìlú o. Láti Ṣàngó ni mo ti ń pè o. Láti Ṣàngó Ọ̀tà. Ṣàngó Ọ̀tà àárí Ṣàngó Ọ̀tà ọjọ́ ta bóṣòdì lẹ́yìn náà ti máa gba ẹ̀bùn yín o ṣùgbọ́n ṣé ẹ fọ́lọ̀ wa. Mo ń fọ́lọ̀ bàbá gidi gan, in fact mo ń gbádùn bàbá gan. Ẹ ń gbádùn bàbá gan. Ọ̀dà kí wàá lè sọ nípa Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ kí lè sọ nípa wọn. Ṣé rí ìrí tí mo rí bàbá yẹn? Bẹ́ẹ̀ ni. Bàbá ní ìrí pé wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n fẹ́ kí ti ọmọlàkejì ó dáa. Wọ́n dẹ̀ mú títí wọ́n ro títí yẹn mọ́ títí wọn. So ẹni tó bá dẹ̀ ti ní ọmọ wọ́n máa ń rò pé àwọn èèyàn bí àwọn yẹn ṣe rí. Bẹ́ẹ̀ni. So inú wọn dùn sí ìgbé ayé tí wọ́n ń gbé. So wọ́n fẹ́ yí ìgbé ayé gbígbé Ọlọ́run fẹ́ lò wọ́n láti yí ìgbé ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ padà. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n jù lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì dúró ẹ̀ ìlú ti rọ́pò. Bọ̀dá rí pé òye ń bí ọkọ̀ tí ọ̀bá yẹn sọ̀rọ̀ láti máa tó fi ra ọmọ búra. Tí nǹkan tí mo fi sílẹ̀ yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Bí ọ̀sán fi àjẹbí nìkan ẹ mọ̀. Àwọn àgbàlagbà náà jẹ́ wọ́n máa ń pòwe kan. Wọ́n ní tí yóò gbọ́ ẹni bá dáni lójú. Ìyẹn fi máa fi gbárí ni. So mo rí àfiṣe orí ọ̀fẹ́ tọ́nà fún ọ̀nà rẹ̀. So ọlọ́run àjẹ ọjọ́ akánilágbára ọlọ́run. Àmín àṣẹ. Alright tá bá ti parí ètò yìí ẹ háì nọ́mbà yìí lórí WhatsApp tá bá ti háì nọ́mbà yìí lórí WhatsApp ẹ dárúkọ yín síbi bẹ̀ gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ ọjọ́ tàbí Òṣòdì ńlẹ̀ ti máa gba ọ̀sẹ̀ olóòrùn mẹ́ta méjì ti kúrò mẹ́ba yẹn lẹ́ni máa gbọ́ ọ̀sẹ̀ olóòrùn mẹ́ta bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ ṣeun àdúpẹ́ láti Ṣàngó Ọ̀tà. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí àwọn èèyàn tí wọ́n sọ nípa Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ irú àìsàn wo ló wá ń ṣe wọn náà irú ìdààmú wo ni wọ́n ń là kọjá gbàgbé sọrí tí àlàáfíà bá wà òun lèèyàn mọ̀ òun lé owó tí ò bá ti sí àlàáfíà Ọlọ́run gbọ́ kò sí bí wọ́n ti fẹ́ ṣe kò sí o tẹ́làáfíà bá wà ni wàá máa sáré pé mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n múra sí ọ̀rọ̀ àlàáfíà rẹ̀ mo sọ bàbá ń wo kidney ìwọ tó bá ní kidney problem bàbá ń wò ìwọ tí o ní HIV bàbá ń wò èmi ò mọ irú àwọn àìsàn tó ẹ́jì irú àwọn àìsàn yẹn ẹ̀sán jẹ̀fúnjẹ̀dọ̀ ìwọ tó ní ìfún tó ní stroke tó ní kinní kan kí ló ṣe ìwọ tó lẹ́yìn ju ìwọ ní fẹ́ bọ̀ ìwọ pé bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ọlọ́ngbọ́ mo fi Ọlọ́run mo fi búra Ọlọ́run bàbá ń wò kì í ṣe méjì kì í ṣe 100 ni bàbá ti tọ́jú ìṣojú mi tí mo dẹ̀ mọ̀ àwọn èèyàn wá láti ìlú òyìnbó
tó wá tọ́jú ara wọn ìwọ tó wá wà Nàìjíríà kí ló ṣe ẹ́ tí wọn náà fi lè gbéra fún kí wọn náà fi ṣe kí ni kó fi gbéra fún kí wọn náà fi ṣe kí ni kí wọn náà fi lọ sọ́dọ̀ wọn babaláwo pọ̀ lóòótọ́ ẹ jẹ́ káwọn aráàlú òyìnbó náà káwọn náà jàǹfààní yìí káwọn aráàlú òyìnbó káwọn náà jàǹfààní kí wọ́n pè ọ̀sẹ̀ méjì ti lọ àbí okùn méjì ẹ ká gbé ẹnu yìí náà. Hello. ẹ kú ọ̀lẹ́ o láti ìlú o. láti Àbújá ni sà. láti Àbújá Ọlọ́run ṣeun táwọn alábùjá náà pè. alright ẹ ṣeun kí lẹ lè sọ nípa Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ kí lẹ lè sọ nípa wọn. Alhaji Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ìyá gidi ni wọ́n àtọ́jú ọmọ Ògbómọ̀ṣọ́ gan lèmi náà. lókè elérin kí n tó wá sí Àbújá. ọmọ òkè elérin ní. mo lè máa wọ́ wọn dáadáa mo lè máa fọ́lù wọn. máa fọ́lù wọn gba àwọn òbí ọdún tó máa ń ṣe pátápátá. ṣé iṣẹ́ tí wọ́n ti ṣe iṣẹ́ tí wọ́n jù kalẹ̀. mo rí kí ibẹ̀ fún yín tọkàntọkàn. àtẹ̀bádẹ́ ni ọ̀dẹ ní kẹ́lì ó báyìí ó máa jẹ́ fún yín ni. nígbà tí mo ti ń gbá ṣètò wọn tipẹ́tipẹ́. tó bá ní kéèyàn ṣe nǹkan tó bá ṣe tọkàntọkàn yóò dẹ̀ rí bẹ́ẹ̀. yóò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà fọwọ́ wọn sọ̀yà wípé lára akọni ilẹ̀ Yorùbá ni Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà. ó dáa ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun adúpẹ́ lẹ́yìn ètò ẹ̀yà ìnọ́mbà yìí lórí WhatsApp ẹ ṣeun adúpẹ́. ẹ wo ìwọ tó ń pe 33 mi mọ́ bá tẹ́nìsì mọ́ bá nẹ́tíwọ̀kì jẹ́ mọ́ pè wá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí mọ́ pè tó bá pè mo lè ṣépè fẹ́ nìyẹn kéèyàn kan mọ́ pè wá mọ́ pè sórí láì yẹn 09020171999 09020171999 nọ́mbà tí ẹ máa pè sí wọlé nìyẹn ẹ ká gbé nọ́mbà èèyàn kan sí aráàlú òyìnbó káwọn aráàlú òyìnbó kankan ò tiẹ̀ wá pè ó yẹ ká gbélé. hello. hello. ẹ kú ọ̀la o. èmi mo pè é sẹ́kọ̀ọ́ ọdún tó wà sàpàdé kúrò dùn. ìgbà tẹ́ ẹ ti pè wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́kẹ́lómi ẹ̀yẹ tó fẹ́ jẹ̀bù mí jẹ́kẹ́lómi wọlé ó ní ọ̀sẹ̀ tí bàbá wa tí wọ́n ní ká pín fún àwọn ènìyàn wọ́n ní kí n pín bó bá ṣe wù mí mo wá rò pé báwo la ṣe lè pín ìwọ tó bá lè pè wọlé ìwọ tó bá rò pé náà láì ìwọ náà pè wọlé ẹni sọ pé wọ́n fa àwọn èèyàn síbẹ̀ ní gbogbo kíní kan ìwọ náà pè wọlé pè káwọn bóyá àfìwọ́ náà sí bíbẹ̀ ni àfiwọ́ tó ọ̀bá wò wá rí tó ọ̀bá mọ irú èèyàn sí bàbá ẹ̀ irú èèyàn tí wọ́n jẹ́. hello. ẹ kú ọ̀la o láti ìlú o. láti Kòròdú àwọn ará Èkó àlefẹ́kọ̀ọ́ ní ẹ̀bùn mọ́ àti Èkó ṣùgbọ́n ẹ̀yin náà kó mọ́ dàbí pé aṣojú ṣáájú kí lẹ lè sọ nípa Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. èmi mo sọ pé nígbà àjẹkùrẹ̀kẹ́ ẹ̀yọ́nú ó ní ó ṣiṣẹ́. àjẹkùtù ìrèké tí wọ́n sọ ẹ lò ó ṣiṣẹ́. bẹ́ẹ̀ni ó ṣiṣẹ́. níwájú Ọlọ́run àtẹ̀yìn ṣé ẹ̀bẹ̀ ló ẹ̀bẹ̀ rí yẹnu. ó ṣiṣẹ́ mo níṣẹ́ rẹ̀ ó pọ̀. ó ṣiṣẹ́ kọ̀fáàmù ni. kọ̀fáàmù ni àjẹkùtù ìrèké tí wọ́n sọ yẹn. àní kọ̀fáàmù iṣẹ́ ẹ̀ láti kúrò ju ẹnu pé ilé ẹ̀kọ́. kọ̀fáàmù ni. kọ̀fáàmù ni. Ọlọ́run ti ká bàbá kúnlẹ̀ parí Ọlọ́run mo pè é lẹ́ẹ̀kan. àmín ọ̀dà ẹ ṣeun ẹ sáà rí nọ́mbà ló dára ti parí ẹ ṣe àdúpẹ́. ẹ wo sáà ní máa lọ báyìí ó wù mí ká gba ìpè aráàlú òyìnbó kan àbí ẹ̀yin alábìjẹ yìí tèmi lábìjẹ ẹ pè wọlé mi ò ní fìyàn kankan látàbìjẹ ju pé ká pè wọlé lọ ká dẹ̀ rí pé ẹ pè wọlé tá a bá parí ètò tó bá ń pè mí kò sẹ́bù kankan tí mo fẹ́ fún ẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí òun náà lọ lè pè mí kí n dẹ̀ fún ẹ lẹ́bùn 09020171999 mo sọ fún ẹ ìwọ gẹ́gẹ́ wá nọ́mbà bàbá kí n pe nọ́mbà bàbá kẹ́ máa pè wọ́n nísìn irú ìṣòro wo ni wọ́n ń là kọjá irú ogun wo ni wọ́n ń dojúkọ kí ni problem tí wọ́n ní irú ìṣòro wo ló ń bẹ fínra
kàn sí Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ pẹ̀lú irú ogun tí wọ́n bá ń là kọjá. Èmi ò fẹ́ mọ irú nǹkan tó ń là kọjá, mi ò fẹ́ mọ irú ìṣòro tó ń bẹ fínra. Nọ́mbà bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ó ní mo fẹ́ pè é, àbí kí wọn náà wò ó kó mọ́ra pé ọmọ ọba kò tiẹ̀ pé fún wa dáadáa sọ ti rí báyìí, ó yá jẹ́ ń pè é 08033 58 0664 jẹ́ ọ̀tún pé lẹ́ẹ̀kan sí 08033 58 0664. Nọ́mbà bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ nìyẹn. Ibikíbi tó o bá wà, tó o bá ti sọ̀kalẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, sọ fún ọlọ́kadà sọ pé ó lọ sí ọ̀dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́, wọ́n á gbé ń dé ọ̀dọ̀ bàbá wa Suleiman Lawal, wọ́n á gbé ń dọ́dọ̀ wa. Ṣùgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí kọ́ kalẹ̀, kọ nọ́mbà yẹn yìí tẹ́ ń type, ẹ̀rọ mi type nọ́mbà yìí 08033 58 0664 08033 58 0664. Kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o. Ibikíbi tó bá ti wà, sọ fún ọlọ́kadà sọ pé ó lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Fótó mi kò ní jù báyìí lọ. Mo ń sọ fún ẹ̀wọ́n tó wà ń lo òyìnbó bóyá ó fẹ́ rán mi iṣẹ́, bóyá ó pe bàbá òpí kíkọ́ ọ lè rán mi iṣẹ́, màá gbowó epo lọ́wọ́ ẹ̀ o. Ìwọ́n tó wà Nàìjíríà, nọ́mbà tí mo fẹ́ pè mọ́ mẹ́sẹ̀jì ẹ̀ lórí WhatsApp, tó bá mẹ́sẹ̀jì ẹ̀ máa kàn lábùkù ni o. Ẹ̀yin ará lóyìnbó tẹ́ fẹ́ rán mi iṣẹ́ 081 36 12 3333. Yàrá lóyìnbó tó fẹ́ rán mi sí bàbá, bóyá ń pè wọ́n, wọn ò píkì kọ́ wọn ráyè píkì kú ẹ, ọwọ́ fẹ́ kí n lọ sọ́dọ̀ wọn kí n pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ 081 36 12 3333. Nọ́mbà ti tèmi gangan ó nìyẹn. Àbí wọ́n bẹ́ẹ̀ wò pé ọmọọba à ń gbádùn gbogbo nǹkan tó ń ṣe yí, ó fẹ́ bùnmi lówó, ó pè mí náà ni 081 36 12 3333. Àkáàdì nọ́mbà mi náà ni ó pè. Ohun tó bá wù ẹ́ o lè fi nǹkan síbẹ̀, o lè ra káàdì fún mi, o lè ṣe nǹkan tó bá wù ẹ́ pé àǹkan tá ń ṣe yìí ó dùn mẹ́ ẹ nínú tí wọ́n ṣe ọlọ́tẹ̀. Ó náà o 2017 1999 081 36 12 3333. Nọ́mbà òmè nìyẹn. Mo wá sọ fún yín promo àwọn èèyàn bẹ̀ mí pé kí n dákun kí n jẹ́ kó ṣe ẹ̀ta mú yìí, kí n jẹ́ kó parí báàgì tó kù ojú bóyá méje ọ̀dà ẹ̀gìn fún wa ní òní Sunday, òní ti lọ Monday Tuesday Wednesday, lẹ́yìn Wednesday promo ó ti parí. Ṣùgbọ́n wọn tó fẹ́ ra ọṣẹ olóru mẹ́ta ó ní 60,000.